أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Adọ́pẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run tí mo kí ọ̀nà lọ́ba tí la yahidduhu as-saman wa la yaqtanifuhu al-makan. Ìgbẹ́ sí àlà Ọlọ́run pé àsìkò báyìí lọ́lọ́run máa jọ́lọ́run, àsìkò bí bá dé Ọlọ́run ní jọ́lọ́run. Wa la yaqtanifuhu al-makan. Àyè kan wà ní máa jẹ́ pé kíni yóò wà máa ẹ̀nzákù yóò máa envelope Ọlọ́run. Wípé ibi ìlọ́lọ́run wà dédé ibi tí bíbí Ọlọ́run ọba máa fi. So mo kí Ọlọ́run ọba náà wa in ana ghayru qadirin ala an usniya alayhi kama asna huwa subhanahu wa ta'ala min tilqa'i nafsihi ala nafsihi. Ó dà kọjá pé ìní lè yin Ọlọ́run gẹ́gẹ́ bí òun gangan fún rẹ̀ sí yẹn rẹ̀. Aisu asna Allahu yawman ala nafsihi fabalagha fi sana'ihi ala nafsihi. Ngbe pọ́lọ̀ náà ló yin rẹ̀. Ọwá nyẹrẹ ẹ̀dógóngó lọ́bá sọ wípé Ar-Rahman ala al-arshi istawa. Òun lọ́lọ́run ọba tí ó ní ìkẹ́ lọ́wọ́ yóò fi ìkẹ́ rẹ̀ kárí gbogbo tí ń jẹ́dá rẹ̀. Muslimina kanu aw ghayra muslimin zukuran wa inathan sigaran wa kibaran. Ọjọ́ méje ọjọ́ gbà ọjọ́ mùsùlùmí èṣe mùsùlùmí Ọlọ́run fi ìkẹ́ rẹ̀ kárí wa láyé. Ọlọ́run ọba yìí ọwá ní ala al-arshi istawa. Òun dúró dọ́gbandọ́gba lórí àga àwọn tóun fi ń pẹ́ tóun fi ń sí ọlá. So lahu ma fi samawati wa ma fil ard wa ma baynahuma wa ma tahta ath-thara. Òun lòun ní tí ń bẹ nínú sánmà méjèèjì. Òun lòun sì tí ń bẹ nínú ilẹ̀ méjèèjì. Ìyí tí sì ń bẹ láàrin gbogbo ilẹ̀ méjèèjì àti sánmà méjèèjì òun Ọlọ́run lòun ni. So àti sì ń bẹ náà lábẹ́ ilẹ̀ tòun Ọlọ́run náà ni. A kí Ọlọ́run ọba yìí àṣekí àti gẹ̀fà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwa kí gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ tàbíùn àwọn àtibáwò tàbíìn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àyímmatul arba'a tí wá dórí gbogbo àwọn ulamahul islami al-anifil qudama ar-rashiduna alladhina adahumullahu fastata'u bima قد يصلوا عليه من هداية الله أن يأتوا الناس الآخرين وبأدوارهم. Gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ wọ́n pa jùlọ olówó wa ọ̀gá wa Maulana al-Allama al-Ilori ọlọ́mọṣẹ́ ìbánikẹ́ wọn bàbá wa gbanulé ààrẹ kí tí wọ́n ń jẹ́ táyé wọn ìjìrẹ́ wọn ọlọ́nkókẹ́ wọn. Ó gbá àfáà wa nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìwó àti gbogbo agbègbè rẹ̀ ọlọ́nkókẹ́ wọn. Ibi tí mo ń lọ lónìí ọ̀pọ̀ ńgbọ́ tí a dé láti Ìjẹ̀bú Òde
sẹ́mọ̀ yí pé ọ̀rọ̀ òun ó sì ń jà rìnrìn náà dì í sìn òǹkàlùkù ń fẹ́ òun hàn òǹkàlùkù èyí tí ohun tí ò lè pa ìbànújẹ́ mọ́ra ó ń sọ tiẹ̀ ẹni tí kíní ń bà nínú jẹ́ dé gáyà débi wípé kò fẹ́ sọ pé kò dùn mọ́ òun náà ó ń dọ́gbọ́n láti máa kọ̀ndẹ́ẹ̀mù ó sì tún ń dọ́gbọ́n láti máa ṣe kíni akólédì so ọwá ń ṣe kánà yusawi aw kánà yajmahu bitasawi wa bimunasafa bayna al-intiqad wa bayna ath-thada so wa kullu wahidin minhum fi saffin wahid àdẹ́ntí ó fi ìbínú rẹ̀ hàn àdẹ́ntí ń dọ́gbọ́n fi pamọ́ tí wọ́n ń yìn tí tó ń bá jẹ́lẹ́gbẹ̀ẹ́ kan náà ìkankan náà gbogbo wọn sáfù kan náà gbogbo wọn wà. àwa dé ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ náà ni ọ̀rọ̀ ọkùnrin kan ẹ̀sà òkè tó bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ́lu ìjókòó kọ́nfẹ́rẹ́nsì ọkùnrin yìí bẹnu àtẹ́lu ìjókòó kọ́nfẹ́rẹ́nsì débi wípé kana yatahimuna nahnu al-markaziyyin annana qad iktatafna الرابطة بأكملها من أيدي علماء بلاد يوروبا وأننا قد بدأنا على إثر ذلك ندعي امتلاكها لأنفسنا ìgbé àwa markazi àwa la ní ìjókòó ó dẹ̀ lómi náà kọ́ ìjókòó yẹn ṣe ìjókòó rọ́bìtọ̀ ìjókòó markazi ní gbogbo ẹ̀ náà muhawala ibudahil ghadab العارم الذي كان يعرق كل واحد منهم في أحشائه وأمعاء أجواف بطونهم gbogbo wọn náà pàápàá wọ́n tẹ̀ láti express ìbànújẹ́ tí ń jó wọn nínú ẹ̀dọ̀fóró tí wọn ò lè sọ jáde ni a máa wá wò wípé ọkùnrin yìí ń sọ̀tàn tẹnu orí ọgbà kódà tẹnu bàbá tó bí ọgbà nípa ọ̀rọ̀ Maulana al-Allama al-Ilori àwa wò wípé man alladhi daqqa lahu al-baqula wa wa'adahu bi anna qadiyata al-basi lahu anil azai alladhi yatanawalu bihi bakula al-madkuq laysa bi qadiyatin sa'ba pẹ̀tà ló wá gúnyẹ́ fún ọmọkùnrin tó ní tọ́bi òṣòro tó jẹ́ wípé kò rí dáadáa kan tó lè fẹ́nu sọ níjọ́ tí a ti ń tẹ̀lé péèjì ẹ̀ kò rí dáadáa kan tó lè pèèyàn sí níjọ́ tó lóun ti ń ṣe dáwà tí sì ti ṣe di àwòsùn nàmá rẹ̀ tí sì ń ṣe àpèmá rẹ̀ fún rẹ̀ nípa Maulana Mudir al-Markaz awalan kò rí dáadáa kẹ́kẹ́ nípa Maulana al-Allama as-Sudani Sheikh Adam Abdullahi al-Ilori ju pé kíni al-muwajaha ad-dimniya taratan wal-muwajaha as-sariha taratan ukhra àfikọ́ àtáàkì ní àtáàkì tó jẹ́ wípé yóò farasin nígbà míì tàbí kọ́ àtáàkì ní àtáàkì tí ó plain direct one tí ò ní farasin ọwọ́ sọ àwọn òyìn pé ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀rọ ìlẹ̀ já sọ̀rọ̀ a padà mọ bí tí gbogbo nǹkan ti ń wá lápadà wá rí wípé bàbá pòfẹ́sọ̀ tí ó jẹ́ wípé ojú pé bàbá dáadáa làá fi ń wò yín ojú pé min bayn al-ashkhas al-mu'tabarin fi biladi Yoruba wa nanu ma sinna li addi al-waqt alladhi tasarrabat ila أسمائنا وآساننا تلك اللقطات أو تسرب إليها ذاك المقطع الزوتي أو كأن بابا دا تيرينيري lójú ọ̀nà à ń kẹ́kọ̀ọ́ wọ́n rìnrìnrì lójú ọ̀nà à ń kéwú wọ́n rìnrìnrì lójú ọ̀nà fífi ẹ̀kọ́ jẹ́yàn tá a sì rí wípé orí paare ìní à ń rí pẹ̀lú yín àmọ́ ọ̀rọ̀ tá a gbọ́ yìí àti ìrìn tẹ́ ń rìn tó jẹ́ wípé níjọ́ tí a wà níjẹ̀bú òde pẹ̀lú bàbá Mudirul Markaz ṣe yìnyín tó tí wọ́n pọnyín tó tí wọ́n kọ̀ dámà hurma tí wọ́n sì ṣe ìtìrọ́mù yín táàwá mọ̀ wípé dọ̀gínà bẹ́ẹ̀ ikidu bẹ́ẹ̀ kàràhíyà bẹ́ẹ̀ ń bẹ nínú ọkàn yín àmọ́ àwọn kan bẹ́ẹ̀ ò táwọn máa parọ́ kánú wala yasaluna yusiruna ila fama yubtinuna tuja al-Markaz awwalan وتجاء مولانا العلامة الإيلوري ثانيا وتجاء مولانا مدير المركز ثالثا أو كان بيبي أفنا شيخ آدم أفنا مدير المركز أفنا يوم تسجوي هم في الحقيقة وفي الواقع الثابت يخفون خلاف ما هم يلفزونه من الأقوال وانفي وسكني وانفي جسينو
wọ́n wá ń tutọ́ funfun wọ́n ń tú jáde. bàbá pòfẹ́sọ̀ ó jọ wá lójú ó sì bà wá nú jẹ́ tọ́lá àkàyé kó kan nú ọ̀tá sẹ́mọ̀ yí pé wọ́n ní ash-shaytanul ma'rufu munzul kidam hayrun wa afdal bi kasirin minal malaki alladhi yusma'u anhu. So èsù téèyàn bá ti mà ti pẹ́ ọ̀sẹ̀ ju áńgẹ́lì tẹ́nìkan òrírí tí wọ́n ń sọ̀rọ̀ ń pẹ́ lọ. wọ́n sì ní lamma ba'da an asara Allahu lil insani aduwwahu lan sayakuna ba'da dhalika bi mukanil aduwwi an yaqdiya ala hayati. nígbà tó wọ́n bá ti fi ọ̀tá èèyàn mọ̀ èèyàn pé ọ̀tá rẹ̀ rèé o ọ̀gbọ́ nílẹ̀ Yorùbá lónìí ní gbogbo ilẹ̀ Yorùbá àmọ́ àwọn tí wọ́n jọ tà wá àmọ́ àwọn tí wọ́n kó ìra Mudirul Markaz kódà bí wọ́n fẹnu sọ pé àwọn fẹ́ràn àwọn àwa mọ̀ bàbá wa Mudirul Markaz mọ̀ àwọn ọmọ àmọ́ àwọn àmọ́ wípé ẹ̀yin paramọ́lẹ̀ lẹ́yìn náà bàbá pòfẹ́sọ̀ ṣe wá láàánú gan àwọn afẹ́ ṣe àwọn ìzáàrù àbí ìbùdáwù ba'dal mula'afat tí wọ́n ń pè ní pé kásọpá afẹ́ ṣe ìmọ̀ tí mo ṣe lè gbé kalẹ̀ òun náà ni kí kákan ṣe àwọn observations kan lórí ọ̀rọ̀ yín torí wípé àáfàá wa wọ́n èé lónú méjì sí yàn wọ́n sì jogún ẹ̀ lọ́dọ̀ bàbá wọn ni bàbá Mawlana Mudirul Markaz wọ́n èé lónú méjì sí yàn wọ́n sì jogún ẹ̀ lọ́dọ̀ tani lọ́dọ̀ bàbá wọn àfà gbogbo ayé kullul marhi wa kullul marhi law kana jamilan ila shaykhil haluri ya intimah bi kullil marhi law kana jamilan. gbogbo èèyàn nílẹ̀ Yorùbá ẹnu mi gba gbogbo èèyàn Nàìjíríà gbogbo èèyàn ní gbogbo kọ̀ọ̀kandu orílẹ̀-èdè adúláwọ̀ li kullil marhi law kana jamilan. gbogbo ẹni tó bá jẹ́ pé ọkàn rẹ̀ dá tí àníyàn rẹ̀ dá gbọ́ tó sì ní àníyàn dáadáa tó jẹ́ wípé nǹkan dáadé bínú ila shaykhili lórí yìí tì máa hù. gbogbo alọ́yẹ ká mọ̀ sọ wípé a ní affiliation sọ̀rọ̀ Sheikh Adam kò yọ jẹ́ pé àwọn tá a jẹ́ Markazi nìkan lọ́yẹ àpẹẹrẹ wa lọ́mọ Sheikh Adam tó bá jẹ́ pé lóòótọ́ o la jẹ́ni tó mọ́ọ́rẹ́ nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé lóòótọ́ o a fẹ́ jẹ́ kí ìṣọ̀kan tí bàbá Sheikh Adam torí rẹ̀ nígbà tí wọ́n ń sọ ń pa historical background di Rọ́bítọ̀ tí wọ́n ń sọ wọ́n ní bàbá sáà ala madari sanatayn kamilatayn li ajli istisharati ulama'il mu'tabarina fi dhalika al-waqti qabla takwin هذه الرابطة التي نحن اليوم بصدد الكلام عن الأمور المثيرة للجدل الذي صارت حولها. tó bá jẹ́ pé gbogbo wa àgbà a sì ní ruhul inqiyad ìyẹlẹ̀ mí ìgbà fún èyí tí gbogbo àwọn bàbá tí wọ́n kó Sheikh Adam lọ́wọ́ wípé Ọlọ́run fún ní fíṣàn Ọlọ́run pé orí náà Ọlọ́run ló gbé sí làákàrẹ rẹ̀ gbogbo wọn ò lè sọ bákan náà káṣí orí bákan náà ọgbọ́n wọ́n sì gbà wọ́n sì ju tọwọ́ wọn lẹ̀ pé èyí tí àáfà ìgbé wa ọ̀rọ̀ ní ẹja juwọ́ lẹ̀ fún bàbá náà sì fún wọn kánú yatabadaluna fima baynahum al-ihtirama wa ma dhalika kánú ya'rifuna ba'duhum ba'da wọ́n mara wọn wa kullu wahidin minhum ya'rifu mada mustawa miqdar ilmihi bil muqarana ma'a al-ilmi inda ghayrihi. gbogbo àwọn bàbá ìníyàn máa bá wọn ṣe tó níbi mímọ̀ láàrin ara wọn wọ́n dẹ̀ mánéjì ara wọn wọn ò ju steering mọ́ra wọn lọ́wọ́ mú lọ́jọ́ gbogbo wọn ó jùlẹ̀ pé àáfà àgbà kódà bàbá pòfẹ́sọ̀ nínú ọ̀rọ̀ yín ẹni gbogbo àwọn kódà ẹni bàbá yín mọ̀ ń bọ̀ wá bí ọ̀rọ̀ ẹni bàbá yín máa ń pe Sheikh Adam ní àáfà àgbà ilẹ̀ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ so tó jẹ́ wípé wọn ò sì lam yakun hunaka shakhsun kana yujbiru ulaika al-abaha an يستسلم بقول العلامة الإلوري متفوقا من حيث العلم عليهم ẹnìkan kò tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu ẹnìkan kò sì ní kí wọ́n ṣe istislamu yìí kí wọ́n ṣe ìzàánù yìí kí wọ́n ṣe hùdúwò yìí Ọlọ́run ọba lọ́rùn ọkà àwọn bàbá wọn àmọ́wádé lónìí àwọn ẹ̀sà òkè láàárọ̀ wípé àwọn ni wọ́n ń ti egbèrè ọ̀tẹ̀ àmọ̀pẹ́yìn bàbá lè ń ràn wọn ọwọ́ bà wá nínú jẹ́ gan-an
wípé ńgbà tẹ́yìn tẹ́ ẹja ṣáájú tá ń wò láṣáájú tẹ́ wá rin irú rìn yìí ṣé mustaqbalun bahirun huwa bintidharina nanu sigara al-yawm ńgbà tẹ́ pẹ́yìn tẹ́ ẹ ní ẹfẹ́fẹ́ yìí lẹ̀ fún wa lẹ́ ń ṣerú rìn pẹ̀lú kèsèdì kẹ́ni mẹ́ni ká mẹ́ ní ọkàn tí ó dá sí yẹn pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ọwọ́ ajẹ́ rí wípé ma kullu man yajidu al-jamila yuhibbuhu bàbá pòfẹ́sọ̀ orí yìí báyìí mu wala yantabiqu alaykum tamama al-intibaq wallahi al-azim ọba yìí mu púpọ̀ kí ni tẹ́ báyìí mu ma kullu man yajidu al-jamila yuhibbuhu inna al-lahima yara al-jamila qabiha ma kullu man yajidu al-jamila yuhibbuhu ẹsẹ̀ ògbẹ̀ntọ́ bá rí dáadáa torí pa rí wípé dáadáa ara bàbá Mawlana Mudir Markaz tẹ́ ẹ rí ojú yín ó kún yín ẹni ẹ̀yìn ẹsẹ̀ gbẹ̀wù dání ibo lọ̀rọ̀ gbẹ̀wù dání ti dé níbi ọ̀rọ̀ èyí àwa rí wípé kìí ṣe gbogbo ẹni tó bá rí dáadáa ní dáadáa ní mọ̀ pé dáadáa ní nǹkan rí yóò wá fẹ́ kìí ṣe gbogbo ẹ̀ ń bá rí torí pé inna lahima gbogbo àwọn ẹni lẹ́lẹ̀ àbábá apọ́yín lójú ń tẹ́ ẹ ṣe lọ o ẹni àpẹẹlẹ́ mẹ́ẹ̀sì tó ní ìdí ìsìn torí ń tá a wá sọ fún yín ni wípé àwọn èso máa lè o àwọn èso máa lè bàbá Mudir Markaz hafizahullahu ta'ala wa ra'ah bàbá ọlọ́mọ tọ́pọ̀ bàbá tọ́lọ́hun ọba mẹ́ẹ̀mẹ́ fi ìfẹ́ rẹ̀ halqallahu min tilqa'i nafsi bi mashi'ati wa iradati al-ilahiyya al-azaliyya fi qulubi al-aktharina min an-nas wa awlahi al-aktharun humul kiram وإذا عبه الكرام من الناس لسنا نبالي إذا كريه اللهام منه الله لما مجو ìfẹ́ Mawlana Mudir Markaz tọ́lọ́m fi wọ́n sẹ̀sán bàbá wọn al-Allama al-Ilori ọmọ mẹ́jú ó ju ìfẹ́ wọn sọ́kàn gbogbo ayé abálọ́kàn gbogbo ayé tó bẹ́ẹ̀ náà nítorí wípé tá a bá ka gbogbo àwọn tó fẹ́ràn Mawlana Mudir Markaz àwọn èèyàn dáadáa ni táwa náà sì ń rò pé yìí náà jẹ́ kan nù wọn ọwọ́ àbà wa nú jẹ́ wásàkátì tó ń kulla sukuti tata akadamina bàbá ẹjábọ́ gan ni o you really fall under our feet bàbá ẹjábọ́ gan ni o ọjọ́ wa lójú pa lè bárú ọ̀rọ̀ lẹ́nu yé kọ̀wájú ó dùn wá wípé làyímù èyí ẹ̀sà òkèhùn ń sọ gbogbo tí ọ̀dá ń pa Mawlana Mudir Markaz torí déédé a ní نفس الهوى المنفوه إلى الصفارة فهي التي تسفره الصفارة إلى الخارج إيون تابافا سفري هو نفسه الذي تصدره الصفارة إلى الخارج لدى المسامع والآذان gbogbo tابافا سفري lóhùn dédé bá a ṣe fánà ní fèrè ó sì gbé jáde ta a jẹ́ pé gbogbo àwọn ẹ̀tàn àtèyí tí ẹ̀sà òkè sọ pé òun fi pamọ́ ẹnu àti irọ́ tẹ́yìn náà ohun tẹ́sí ìftìrákù ẹ̀ pẹ̀lú tẹ̀yìn ìbániló kọjẹ́ ìpeni ló ń sì náà tẹ́ pé Mawlana al-Allama al-Ilori ẹ̀yin lẹ́kọ́ àbàbá sọ̀yẹ kó rí bẹ́ẹ̀ kí lẹ̀sẹ̀ Sheikh Adam lọ́dọ̀ yín ẹ̀ wá ń pàtàn ẹlẹ́mọ̀gbà bàbá wọn Mawlana Sheikh Adam wá sí Ìbàdàn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe istisara gbogbo àwọn àfáàgbà àwọn bàbá wa torí Ìbàdàn Sheikh Adam ń pa Ìbàdàn lé púpọ̀ mo sì rántí nínú kílípù tá a wà wá sì kéré jù báyìí lọ wá sì kéré náà báyìí o nígbà tí wọ́n sọ̀rọ̀ bàbá wa àgbà nulẹ̀ ajíkọ̀ bàbá wa àgbà ní mad kọ́lọ̀ ń bá ní ṣe fífẹ́ èyí tí ń jẹ́ ìkẹ́ fún wọn wọ́n ń bẹ ní ọwọ́ àlàáfíà bàbá ń jọ náà bàbá wa Sheikh Ahmad Maali Adédìméjì wọ́n ń bẹ ní ọwọ́ ọ̀tún wọn bàbá wa ń sọ̀rọ̀ Kọ̀díyà Fìdáwù ń jọ náà wọ́n wá ní kí bàbá Amadu ó dá sí wípé torí wípé bàbá Amadu ṣe dúró yìí law annahum anibidalika ala Ilori yahtarimuna ala Ibadan fahuwa min bayni ahammil ulama'i alladhina yujbirunahum ala an yahtarimu ala Ilori pé tó bá yẹ pé Ìlọrin pé Ìbàdàn lé Ìlọrin ń gbóṣùbà mímọ̀ wípé Ọlọ́run náà kẹ́
Ìbàdàn níbi mímọ́ bó ṣe kọ́ Ìlọrin tó kẹ́ Wó tó kẹ́ gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ níbi mímọ́ pé tá a bá wá ń tìtorí gbogbo èèyàn nínú àwọn tá à ń tìtorí rẹ̀ pọ́n Ìbàdàn lé iná ni bàbá wa Máàdù tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn yìí wọ́n ṣe bẹ́ẹ̀ ń jọ́nà tí yóò ń jẹ́ mùsáfáà tí ń jẹ́ mùsọ́ráhà a sì léyìí tó jẹ́ kitabatan lákọọ́lẹ̀ tí bàbá kọ gbogbo tí a ti ṣe káàdàmà kọ wọ́n fi pẹ́ gbogbo tí jà bàbá wa ń bàdàn lé ni wọn ò fi ṣe tàfíìdù kíma wọn àti mọ̀násílù wọn ò fi ṣe wọ́n fi ṣe tarkiya wa raf'i manasilihim wa maratibihim ìní wọ́n fi ṣe wa qiyamihim al-ilmiya wa raf'i mustawayatihim ar-rabbaniyya wọ́n fi gbé ìjẹni Ọlọ́run tọ́lọ́run bá gbé sára àwọn àbáwá àgbà nílùú Ìbàdàn lánàá lónìí wọ́n fi gbé ga ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bàbá ṣe ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n gbọ́fẹ̀kẹ̀rẹ̀ wọ́n wá wò wọ́n sọ láti ń bẹ fáwọn àfáà wa ńlẹ̀ Wó wọ́n sọ ti bàbá mi àgbà nínú ilé Àrẹ̀kí wọ́n sọ ti bàbá mi àgbà Yàgbé Yájù wọ́n sọ ti bàbá mi àgbà nínú ilé Ìmọ̀rù wọ́n sọ ti bàbá mi olùkọ́ àgbà wọ́n sọ ti bàbá mi àgbà nínú ilé Amí àfáà àgbà nílẹ̀ Wó wọ́n sọ gbogbo ẹ̀ láwọn àfáà tí ẹ jẹ́ mọ̀ àṣírú náà fún wọn wọ́n ń ṣe kí ni ìbùdáwù àti ìzàárù ja'alahu wa haibahu Allahu lahum minal karamat wa minal ma'aratil ilmiya wa minal jawanibi ar-rabbaniyya wallati kana Allahu subhanahu wa ta'ala ya'uzzuhum biha wa ja'alahum biha mutamayyisina ala akranihim wa ala ghayrihim minal ulama'il akharin bàbá ṣe bẹ́ẹ̀ nígbà bàbá wà pé Ìbàdàn lé tíra yìí wọ́n pè ní Nasimu Saba fi akhbari islami wa ulamahi biladi Yorùbá bàbá wa ń kọ pé almarkasu sani min ahammi marakisi da'wa fi biladi Yorùbá gbọ́ mi almarkasu sani wọ́n sọ mina ẹ̀sù pé istimalul quwa wal hawdi fil jihad li ajli garsi sajarati da'wati al-islamiyya tá bá ń sọ àwọn ìlú tó jẹ́ wípé wọ́n fi in tí ń jẹ́ ìsìláàmù tí wọ́n sì ń lò ìjọba ìsìláàmù dòní olónìí tó jẹ́ wípé in tí wọ́n lò ní jihad àti mímọ́ Ìlọrin Ìbàdàn Ìwó Ìṣẹ́yìn Ṣakí bẹ́ẹ̀ bàbá sọ bàbá wá ròyìn dáadáa tí ń bẹ ń bàdàn níjọ́ náà lọ èyí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bronchio yìí a máa fi ṣe ṣáhídà náà ni bronchio yìí nígbà bàbá tí wọ́n fẹ́ ṣe gbé fíkìrà ìdè torí in tí professor bàbá professor mujarradu muhawalati professor an yusayyira ulama biladi Ibadan adaha lil markaz wa li maulana mudir al markaz wa li sheikh Adam nafsihi bàbá yìí fẹ́ sọ gbogbo ẹ̀yin àbá wa ń bàdàn wọ́n fẹ́ sọ yín dọ̀ta bàbá tó mú fíkírà rọ́bítọ̀ wá wọ́n fẹ́ sọ yín di ọ̀tá Maulana Mudir al-Markaz wọ́n fẹ́ sọ yín dọ̀ta gbogbo àwọn ọmọ Markazi tó jẹ́ pé ń bàdàn a lè yọwọ́ Markazi a lè yọ kò sílùú kẹta a lè yọwọ́ Markazi ń bẹ̀ gbogbo ẹnu mo fi sọ kódà tẹ mẹ́wò ọyọ Markazi ń wò kí látòkù tọba ti yọ àjọ wọnú ara wa ni báàdùn náà ní tasharrafu bí sharafi báàdì àjọ ń fi yàrá wa mini kò sí ìlú náà tó ní bóòní Markazi jẹ́ Markazi ewa bàbá aṣíkádẹ́mì ewa ṣe unsuri wọ́n ṣe tẹ̀míyìsì tí wọ́n bá jẹ́ unsuri ni kí ni unsuri o náà ni alladhi yamilu dauman ila ta'azzubi lil tẹ̀míyìs lil unsuri tẹ̀míyìs so wọ́n ṣe pé ẹ̀yàmẹ̀yà torí pé tó bá yẹ pé ẹ̀yàmẹ̀yà ni níjọ́ tí wọ́n dájọ́ kó ilẹ̀ ẹ wo in tí wọ́n sọ nínú broncho yìí alfiyatu tarihiyya an rabitatil ahimma wal ulama fi biladi Yorùbá ẹnu bí mo wá fẹ́ lò ń bẹ̀ iná wa ni wípé wọ́n ní nígbà tí bàbá dààmú láàrin ọdún méjì kana yasra wa kana yantakilu min baladi ila akhar من بلدان بلاد يوروبا لأجل استشارة علماء المعتبرين وقت ذاك
وطلب مساعداتهم وتعاونهم معه على تكوين وتأسيس هذه الرابطة. nígbà bàbá ń káàkiri gbogbo ìlú, wọ́n dé Ìwó, wọ́n dé Ìṣẹ́yìn, wọ́n dé Ṣakí, wọ́n dé Ìbàdàn, kò síbi wọn ò dé nílẹ̀ Yorùbá tí bàbá ń dààmú kiri. لغاية واحدة ألا وهي المتمثلة في ماذا؟ في محاولة التوحيد الصفوف المسلمين وجمع وإجماع كلماتهم لكي تكون كلمة الله في نهاية المطاف وفي آخر الأمر هي العليا. ipe kọ́rọ̀ náà fi jẹ́ pé ní ọ̀gá táàfi lè níbi tí gbogbo wọn máa ní jẹ́ last resort, ibi tá a máa wá last resort al-malja'ul akhir. ipe okay, ọ̀rọ̀ ẹ̀sìn dàrú, àwọn ẹ̀wọ̀n ni wọ́n jẹ́ az-zultatul ula al-kubra al-uzma wallati yakunu min dawriha an takuma bi isdar al-fatawa wa bi isdar al-ahkami ala martabasa alayna min umuri ad-din wa qadayahu. bàbá wa débẹ̀ wọ́n wá ní kanat fikratu insha'i hadhihi al-munazzama shamila tushrifu على الأنشطة الإسلامية في المنطقة الغربية قد تحققت في عام 1962 يعني 1962 على يد المرحوم الشيخ آدم عبد الله الإلوري. ìdá ìròrí dídá rọ́bìtọ̀ kalẹ̀ mọ́lẹ́tọ̀ kí n sọ rọ́bìtọ̀ o, mọ́lẹ́tọ̀ rẹ̀ o, tọ́lá àti ẹni àwọn ọmọ ẹjọ́ òní tí ń sọ rọ́bìtọ̀, mọ́lẹ́tọ̀ kí n sọ rọ́bìtọ̀ o. inú rọ́bìtàn bàbá tèmi bèmí sí o, àfáà rẹ̀ bàbá Sheikh Ahmed Maali Adédìméjì ló fà wọ rọ́bìtàn nínú àwọn àdọ́hù al-mu'azzizin, àdọ́hù al-mu'azzizun, àwọn founding members ní bàbá àfáà bàbá tèmi, àfáà mi àgbà Sheikh Ahmed Maali Adédìméjì, tí gbogbo ẹ̀yẹ wala yunkiru dhalika ayyu munkirin, kò sẹ́nìkan tó lè ṣe kíni tó lè deny rẹ̀ tó lè sọ pé kò rí bẹ́ẹ̀. bàbá mi sì bí mi sínú rọ́bìtàn ni tí wọ́n ṣe wọ́n jẹ́ olórí rẹ̀ tí wọ́n fi kú. títí Ọ̀ṣun stéètì wọ́n jẹ́ kánà udwan fa'alan kí wọ́n fi kú. èyí tó jẹ́ ti gbogbogbò ní Bódìjà wọn àtẹ̀láàfà wọn lọ tí wọ́n jọ ṣe náà ni. so mọ́lẹ́tọ̀ rẹ̀ dc ana udwan fa'al min a'dahi rabitatil a'imma wal ulama ala as-sa'idi al-watani. so mo sì jẹ́ an active member of Rabitatul A'imma wal Ulama. so bàbá èmi ò sì sí náà dáni sọ wípé ẹgbẹ́nu ẹ̀sọ́hùn kìí sọ ma mi ń tọ́kọ̀ Ọ̀ṣun ni mí, Ìwó gan bi tadid wa bi dabt, mo lágbára mo sì lẹ́tọ̀ ẹ̀ mo ní àlíyẹ̀ lọ́wọ́ á jẹ́ kí n mọ́ ẹbí bàbá léèrè tẹ́ ẹ ló sojú yín bí bàbá ṣe káádà mọ́ ṣe dààmú bí ẹ ṣe fòró tí ń lọ tí ń bọ̀ kódà ẹ sọ́dọ̀ pípé ń jọ tí ń dé ọ̀dọ̀ bàbá wa Chief Imam Ìbàdàn níjọ́ náà lọ Ọlọ́run bá ní ṣe àlékún kẹ́ wọn gbogbo àfá gbàgbàgbàgbà akabirul ulama'il mu'tabarin li biladi Ìbàdàn kanu mujtami'ina indahu wa dhakartum annakum qad hanakum الذاكرة بحيث أنكم لم تكونوا متمكنين من استعادة ذكر ما كان يجمعهم معا عند الإمام الأكبر لبلاد إبادة آل ذاك. àmẹ́ ẹ̀rọ tí ń tó kó wọn jọ, àmẹ́ kàsámà pé wọ́n ń bẹ ń bẹ̀. bàbá wọn dààmú bẹ́ẹ̀ wọ́n ní túṣìrìfù ẹ̀rí mùdẹ́gbọ́mẹ̀ yìí establishment foundation yìí rọ́bìtọ̀ yìí òní ó máa preside ni ó máa mójútó, ó máa jẹ́ ipò ni ó máa jẹ́ supervisor tó máa supervisor alẹ́lẹ́ anshitatil islamiyya lórí gbogbo àwọn in tó jẹ mọ́ Islamic activities fil mintaqatil gharbiya ní ẹ̀bá western part of the country torí ń dọ́nà lọ regional government là ń lò, regional government là ń lò. wọ́n ní kọ́dítà akọ̀kọ́t wọ́n ní ẹ̀rí orí ó ti pa wáyé ó papapa fi àmì 1962 lọ́dún 1962 ala yadil marhumi ngbọ ọba yẹ padà sọ pé ṣé adama gan kò ní fíkírà bàbá professor inú níbí ní ipò àròyìn ìzá àsáhà ilayka man lam takun tatawakka majal ìsáhà minhu
يسوهك إساءته أكثر مما يسوهك إساءة من كنت تتوقع مجوى الإساءة من قبل تجاهك bẹ́ẹ̀ni tó bá rò pé lè ṣe ní tí ó dá sí ọ tó bá ṣe sí ọ yóò dùn ọ́ ju ẹni tó jẹ́ wípé ó ti gbà wípé kò kúkú fẹ́rẹ̀ àwọn kan bẹ bí wọ́n bá sọ̀rọ̀ bàbá Mọ̀lánà Mudir Markaz ní sọ̀rọ̀ torí kò ní dùn wá ó ti di amúrún nàtàdù àlè tó ti mọ́ wa lá ní mọ́ ìjọ mi ojú dáre mi ìbárí tí ń bá kọjú ní àwọn àfáà kan lù wa mọ́ bá wí kí lọ́tẹ̀mí àtàfáà kan lù ìdí mọ̀ mọ̀ ń rìn mọ́ ṣe wo kìí ṣe wo tó bá rí tí ń bá kọ̀ kẹ́kẹ́ bọ́yá ọjẹ́ mọ́ tí wọn náà bá nírú wàhùn sí Markaz àmọ́ bá ń gbé ẹmọ wọn kọ̀ọ̀kẹ́ àfáà alágbàjà ọ̀nà mi ti kọjá gbogbo oyún mi sí wò mẹ́ mi sí wò ẹ sì rí pé èé dá sọ́rọ̀ wo kò sí ń tọ́kàn mi ẹjọ́ máa rán àmọ́ ibi tá a ti jẹ́ èèyàn táwọn bàbá wa ti ní ọ̀nà tí wọ́n gbà kọ́ wa rè pé èèyàn bá sọ tí ọ̀dá ń pa wọn àníbù á kàn yọ jáde fún ni pé kí ni tó bí i a sì ní ṣépè a sì ní bèbú lẹ́yìn sàmì ní uslubi náà lẹ́dí nánú nà tàbí òmùnsọ án rọ̀bánà àbáwù náà wọ́n alàmú lànà lè ilmà wà mà sínú àtàlà ànà nastasidu minna uzuli ala ذاك العلم الذي نسأل الله سبحانه وتعالى أن يفيدنا به والذي قد علمه لنا والذي نطلب إليه أن يعلمه لنا في قادم المواعيد في المستقبل القريب أو البعيد àwọn ebu yẹn àìsí ṣe pé a sì ní ba ìjọmọlúàbí èèyàn jẹ́ bẹ́ẹ̀ bá ní mo sọ̀rọ̀ tí ọba náà kórìíra mi mo máa ń sọ pé àdúgbò láì mẹ́ni huwa karihun li ọ̀tọ̀ Ọlọ́run ló sọ pé òun kórìíra Abdul Baqi لأني لست أشتم من سواي ebi ebu yẹn ń wẹ̀ sí yàkàyàkẹ́ yẹn àmọ́ tí ń bá ń ṣe tí bá ń dùn yóò dùn ó kú ni ó pé bá mò ń yin Markaz ń dùn ó bínú kú pé bá mò ń dìfẹ́ǹdì Markaz ó bínú kú àmọ́ kọ́ ni ọmọ yẹn àti ẹ̀kórì rẹ̀ àgbà tiẹ̀ ìta sì fi gbà tiẹ̀ wà á sọ káyé ọgbọ́ ìjẹ́ mo bú ọ ìjẹ́ mo yàkàyàkẹ́ ìjẹ́ mo bọ̀ ọ́ ló kọjẹ́ àbí ọ léèrè ni àdúgbò láàyè tọba ló kó ìra mi èyàn máa ń kó ìrè èyàn èyàn sì máa ń láìkè èyàn alhubu ìtìyàrí so kọ́dí láyò ibú kàgẹ́ irúkà bìdú ni mubararin wà kọ́dí ibú kàgẹ́ irúkà bí mubararin wà bìdú ni ẹ̀rí lọ́fìn ọ̀dà ìṣọ́s in tí mo lè pè ní ó wà in tá a lè sọ pé ok optional ni wọ́n bá wù ọ́ lè fẹ́rẹ̀ yẹn wọ́n bá wù òṣèlú má fẹ́rẹ̀ yẹn àmọ́kò kórìíra mi tó ní gẹ́gẹ́ tí mo ṣe fún ọdún pé mọ̀ ń pariwo bí táwọn àfáà mi ti kéwú tí wọ́n sì fi kọ́ wa táà sì ti kéwú níbi ọ̀nà àdúgbò láàyè mẹ́ni ìwà káàrí òun lè ọ̀tọ̀ Ọlọ́run ní ó kórè mi Abdulbaqi Abdulrahim Abdulnafi Al-Markazi líà ní nítorí pé jẹ́jẹ́ mi mọ̀ ọ́ lọ láàsìtò àṣìtúmọ̀ máa ń ṣe wáyà ní ebú ẹni tó yàtọ̀ sí mi àwọn bí yẹn bá sọ tí ọ̀dà èyí tá à ń sọ yìí agbọ́ ni o etí èèyàn wọ́n ní wà in lam yasma'il husnu in lam tasma'il husni zuwa lam yasalil qalbu bí tí ọba gbọ́yìn kìí ọkàn bàjẹ́ bàbá pòfẹ́sọ̀ ìbámọ́ jẹ́yìn kí sí Ádámù àṣẹ fún yín tó tó bẹ́ẹ̀ kí Mudir Markaz ṣe fún yín tó tó bẹ́ẹ̀ tẹ́ fi wá ń bà wọ́n ló kọjẹ́ ẹ̀ wá ń pa ìtàn tẹ́ fi dọ́gbẹ́ pé àáfàá wa ẹ̀rọ pé kíníkan ní takidu dammi bima yushbihu al-madha ká máa fi èébú rinlẹ̀ pẹ̀lú nǹkan tó dọ̀ bí ipá yìí min asalibil balagha inú àwọn uslubu balaga ni ẹ wá lè ń sọ̀tà àwọn ẹwà ó sì ìgbẹ̀ sọ̀tẹ̀hùn àwọn abìyín pèsè bẹ́ẹ̀ náà lọ yóò rí ní kẹ́ẹ̀pẹ́ àlàámọ̀lì lórí ló ń sì ná ẹ̀yìn nù ọlọ́nù àmọ́bí mọ̀ ń lọ ọ náà ní wípé bàbá ẹ fi mọ bí bàbá ṣe fẹ́ràn gbogbo àwọn àfáà wa ń bàdàn tí Mudiru náà sì reciprocate tí ń continue rẹ̀ lẹ́nìí gbogbo ẹni tó bá rí Mudiru yàtọ̀ sí bẹ́ẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run ni tó ní nǹkan mi ẹ fi ń kú gan ni wallahi làásì mẹ́fẹ́ bàbá wọn kú ni àṣírí yín wá ń túlẹ̀ yọ kọ̀ọ̀kan wallahu mukhrijum ma fi anfusikum wa ma kuntum taktumun ẹ fẹ́ bàbá wọn kú ni torí ẹ fẹ́ kó dúró lórí ààyè bàbá rẹ̀ gbogbo yóò mẹ́yìn sí Ádámù ẹ fẹ́ kí sí Ádámù wà ní ẹnì kankan tí ó wà dúró láàyè rẹ̀ kọ́ mọ̀ ẹsẹ̀ bí kódà bàbá Sheikh Adam níbi ibi ẹwà máa wò bàbá wọn wá ní wà fi àmì alfi wa tis'imi'a wa arba'a ní 1964 lọ́lọ́run wá pé kí
ìjókòó náà wá kí kan qadara Allahu bi iradatihi wa mashi'atihi al-ilahiyya al-asaliyya an tata'aqqaq hadhihi al-fikra bi shaklin nihai wa bi suratin kamila Ọlọ́run wá pé wọ́n ní wá fi àmì 1964 sha'at qudratullah ó ní tí ń jẹ́ ògo ìkápẹ́ Ọlọ́run wá fẹ́ anjala ta'wila ruya pé kọ́lọ́run wá ṣe ìtumọ̀ àlá tí bàbá Sheikh Adam láti orí wọn haqqan Ọlọ́run wá tú sódodo ó pé ó ṣeéṣe ìpè ká níbi tí gbogbo wọn máa kọjú sí ká níbi tá ti máa ṣe ìfẹ̀hónúhàn ká ṣe jamul ara wa iktiyaril sahiha minha wa nabsil batila alfasida minha ká wá máa mú ká kó ìròrí jọ ńgbà bá kó jọ tá bá kó jọ tá bá kó jọ lẹ́yìn a wá ṣe kíni a wá mú ètò dá ńbẹ̀ a wá gbé tí ó dànù gbọ́ mi wọ́n ní bada anistashara lẹ́yìn ìgbà tí sọ ibùn fíkírà ńgbà ọba yẹ́ sọ pé ṣe adámọ̀ kò ní fíkírà torí inú níbí ní ipọ̀ sọ ibùn fíkírà ẹni tọ́lọ̀ ń gbé ìròrí fún istashara kibara al-a'imma àwọn àfáàgbà àwọn àmọ́mù àgbà wal ulama wọ́n dọ́dọ̀ wọn bàbá tójúlé ẹnìkọ̀ọ̀kan wọn kiri láti lọ gbàmọ̀ràn pé kí n tó fẹ́ bí ó ṣe é ṣeré ẹ wá wọ àwọn tí wọ́n dákọ̀ o àwọn tá a wá dákọ̀ àwọ̀ àwò sẹ́lù ibòmí ni torí gbọ́ náà lọ́hùn béèyàn bá sí nìbàdàn torí pé kọ́ ìdá hukuma garbi Nàìjíríà kanat waqta izin mawjudatan fi Ìbàdàn níjọ́ náà lọ́hùn seat of government ti south west níjọ́ náà lọ́hùn Ìbàdàn ló wà so bàbá sì ní fíkírà púpọ̀ wọ́n sì ní bóòdù nadar wọ́n dẹ̀ ní usnul ikhtiyar níbọ̀dá lè gbé kìíní yìí sí tí ó máa jẹ́ wọ́n wọ́n wípé Ìbàdàn sẹ́ńtà ni kò síbi ọ̀nà láyé bọ́ ń bọ̀ ọ̀nbọ̀ àwọ̀ wá ń bì ní ọgbà Ìbàdàn ọ̀nà Ìlọrin ni ọgbà Ìbàdàn ọ̀nà Èkó ni ọgbà Ìbàdàn ọ̀nà Ọ̀yọ́ ni ọgbà Ìbàdàn ọ̀nà Ògbómọ̀ṣọ́ ni ọgbà Ìbàdàn ọ̀nà Ṣakí ni ọgbà Ìbàdàn máa dhalika indafat ila dhalika mahara usni tiyarihi limbawdi wadi shay Ọlọ́run tó wá fún bàbá ní ìrí rẹ̀ pé ńbo lè yẹn gbé sí bí èèyàn bá Nàìjíríà lónìí bá bá dẹ́kọ̀ ọjà rí ò lè ta dáadáa ọgbọ́n mi gbogbo àwọn tẹ́ ń kọ fújì èyí tọ́lọ́run bá fẹ́ ṣàánú gbogbo àwọn tí ń bẹ́ sàlẹ̀ yìí Ọlọ́run fẹ́ ṣàánú wọn ni tí wọ́n máa jẹ tí wọ́n kú ni wọ́n máa rí ọgbọ́n bọ́ọ̀ bá dẹ́kọ̀ ọjà rí ò lè ta bẹ́ẹ̀ náà ni ìjà àfáǹgọ́ náà lọ́hùn nílẹ̀ Yorùbá béèyàn ọba tí débàdàn kò tí ìdáfà ẹnu ò tí pé because ibẹ̀ ni seat of government ti regional government tá à ń lò tó jẹ́ ti south west níjọ́ náà lọ́hùn ẹ wá wà àfà tí bàbá lọ bá Sheikh Ahmad Rufai Bello alfa òkè ààrẹ ẹgbọ́ ìlú bolo òkè ààrẹ wà ṣé Ìwó ló wà ní àbí Ẹdẹ àbí Ògbómọ̀ṣọ́ Ìbàdàn nífà Sheikh Burhanuddin Sanusi Alaka Alẹ́ṣinmátà Ìbàdàn ló wà Sheikh Maali Abdullahi Baasu nù Ìbàdàn ni وحصل على موافقتهم في وضع البنات الأولى لرابطة gbogbo àwọn bàbá yìí bàbá Sheikh Adam sọ pé mo dé wọ́n dààmú láàrin ọdún méjì wọ́n fi ń wá gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá kiri bàbá professor kódà nítorí ìtọ́lọ́run gbogbo ń tẹ́ wá sọ tàrídùn nasi ala adawatil mudir al-markaz ẹ̀wọ́n instigate àwọn àfáà látòrí bàbá ìmáàmù àgbà lónìí Ọlọ́run jẹ́ wọ́n pẹ́ fún àbáwọ̀ àgbà ń lù Ìbàdàn ẹ̀wọ́n instigate